mo kí Ọlọ́run, mo sì kí ẹ̀yin ẹni Ọlọ́run, mo kí ẹ̀yin bàbá mi nílẹ̀ Yorùbá, mo sì kí ẹ̀yin ìyá mi, ẹ̀yin tí a jọ ń sọ èdè káàárọ̀ òjíire. Mo kí yín tẹ̀sọ́tẹ̀sọ́, mo kí yín tológun tológun. Èmi ọmọ yín náà ni Dr. Hafiz Abọ́ládé ọmọ Arámidé, ọmọ wọn nílùú Ìnísà Òyèmọjọ, ọmọ akógbéorajó. Èmi náà lẹ́mọ rí, ẹ̀yin náà ni màmá wa bá. Àìnírí mi mọ́, Ọlọ́run ní fi ṣe àdánwò fún gbogbo wa. Ànírẹ́yìn náà mọ́, Ọlọ́run ní fi ṣàdánwò fún wa. Oṣù tá a wà yìí, oṣù ayọ̀, oṣù ìdùnnú ni ó jẹ́ fún wa o. Ànírógun ìpáyín keke, ànírógun ìkáwọ́lérí fẹsẹ̀ janlẹ̀, ànírí o. Àní sìnkú aya, àní sìnkú ọmọ, àwa náà pàápàá àní dẹni àkọlẹ̀bù. Mo kí gbogbo ẹ̀yin lólùfẹ́ mi pátápátá nílòkó lẹ́yìn òdì níbikíbi tí ọwọ́jà ètò yìí bá fẹ́ dé. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Eléyìí tí mo mú wá fún wa lónìí, mo mú iṣẹ́ Ọ̀wọ̀ wá. Ọ̀wọ̀ tẹ́ ń wò yẹn, ọba Ògùn ni. Ògùn tó ju Ògùn lọ, òun ni Ọ̀wọ̀. Bẹ́ẹ̀ ni, tá a bá ń lọ rìn àjò, tọ́wọ̀ bá wà lára wa, Ọlọ́run ò ní jẹ́ kí ewu kó wu wá. À lọ à bọ̀, orogínní ni ẹdìyẹ ń toko ìmọ̀ bọ̀. Kò sí tí ó ṣe wá nígbà tí iṣẹ́ bá wà lára wa. Bẹ́ẹ̀ ni, ó dájú, àmọ́ Elédùmarè ó dájú jùlọ. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ̀ ń fún mi ní ẹ̀bùn lọ́lọ́kan òjọ̀kan, ẹ̀yin tí ẹ̀ ń fún mi ní ìmọ̀ràn, àgbà ò ní tán lórílẹ̀ o. Ẹ̀yin tí ẹ̀ fún mi ní data, ẹ̀yin tí ẹ̀ fún mi ní káàdì, fún ẹ̀yin tí ẹ̀ ń kírẹ́dìtì àkáǹtì mi, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Àbùdíntolókun, àbùdíntolọ́sà, ẹ wà nínú àkọ́tọ́ kẹ́ ẹ torí kan. Ẹ̀yin tí ẹ̀ ń share program mi, àkàndùn ní mú yín lọ́wọ́. Ẹ dákun bẹ́ẹ̀ ṣe ń wo, ẹ máa mi share ẹ̀, torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín wà nínú ilé tó yẹ káwọn náà jẹ àǹfààní àwọn nǹkan yìí. Ẹ jẹ́ ká jọ ran wa lọ́wọ́, ẹ jẹ́ ká ran wa lọ́wọ́. Ní tí mo fẹ́ lọ́wọ́ yín lólùfẹ́ mi náà ni pé mo fẹ́ kẹ́ bá mi subscribe. Ẹ bá ti wá subscribe, ẹ tan notification bell yín sílẹ̀. Eléyìí lè jẹ́ àǹfààní fún fídíò tí á jẹ́ àǹfààní fún yín láti rí fídíò tí a ti ṣe àti èyí tí a ti ṣe tẹ́lẹ̀ àti tí a ti fẹ́ ṣe. Ṣé ẹ ti wá nǹkan fìdílé? Ṣé ẹ ti fìdílé nǹkan? Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí, Àṣírí Ilewé àti Egbò bàbá wa. Ẹ̀rí tí mo mú wá fún wa lónìí, láwọn fẹ́ ṣe iṣẹ́ ọ̀wọ̀ yìí. Ọ̀wọ̀ yìí àṣírí ni o, kì í ṣe Ògùn. Àṣírí ni, kì í ṣe Ògùn. Èèyàn méjì ló lè ṣe iṣẹ́ yìí. Èèyàn méjì ló lè ṣe iṣẹ́ ọ̀wọ̀ yìí. Báwo la ṣe máa ṣe? Ẹ máa bá mi ká lọ. A wá èèyàn méjì, ló ti yé yín. Èèyàn méjì tá a bá fẹ́ ṣe yìí, à ń pè kinní kan ní eré ipá tá a máa ń ṣe ńgbà kékeré yẹn. Eré ipá tá à ń ṣe ńgbà kékeré yẹn, òun náà látún wá ṣe ńgbà tá a dàgbà yìí. Àmọ́ eré ipá eléyìí, eré ipá tó nítumọ̀ ni, eré ipá tó lámì ni. Ẹ bá ṣe mọ̀ ṣe eré ipá ńgbà táwọn kékeré, ó ti yé yín. Bàbá tẹ́ fẹ́ ṣiṣẹ́ yìí, èèyàn méjì ló lè ṣe é o. Èèyàn méjì ló wà fún. Ìwọ àti ìyàwó ẹ lè máa ṣe, kódà ìwọ àtọmọ rẹ ẹ lè jọ máa ṣe eré ipá yìí. Àmọ́ eré ipá yìí àìṣe nínú ilé o, ìta gbangba láti máa ṣe eré ipá yìí. A wá bọ́ bàtà ẹsẹ̀ wa, ẹsẹ̀ lásán, a máa léra wa káàkiri, a máa léra wa, a fẹ́ ti bí ẹ̀pá fẹ́ nara wa báyìí. Àmọ́ wọ̀nyí ò gbọ́dọ̀ kanra wọn, ara wa ò gbọ́dọ̀ kanra wọn. A sì pé a fẹ́ dì mọ́ra wa, a máa yẹ̀ ẹ́, ara wa ò gbọ́dọ̀ máa kan ara wa. Bí kéèyàn fẹ́ gbáyàn báyìí, á yẹ̀ ẹ́, á dọ́jì ẹ̀. Ọwọ́ ò gbọ́dọ̀ kan ọwọ́, ara ò gbọ́dọ̀ kan ara. Ẹ jẹ́ ká ṣeré yìí débi pé à á làágùn. À á ṣeré bíi ìṣẹ́jú 5 tàbí ìṣẹ́jú 10.
tó fi jẹ́ pé a ṣeré yẹn débi pé yóò fi rẹ̀ wá jẹ́ pé àágùn wa jáde ní ara wa láì wọ bàtà láti ṣeré ipá yẹn tán. Ẹ dákun má gbàgbé láti bá mi subscribe, ẹ bá mi share program yìí, ẹ bá mi like, kí ẹ comment. Babaláwo la bá jẹ́ ni, pásítọ̀ ni wá ni, wòlíì, ẹ̀yin ìyá àbíyè, ẹ̀yin ìyá àbíyè, ẹ̀yin ìyá àjọ, ẹ lè ṣiṣẹ́ yìí fáwọn oníbàárà yín bí wọ́n bá fẹ́ ṣe é, ẹ fún àwọn náà kan ṣe, ẹ fún wọn ládìí àṣírí yìí. Tẹ́ bá fẹ́ kán mọ àṣírí yẹn, àìjúbà fàràsínúkú, tẹ́ bá fún wọn, wọ́n mọ júbà ẹ̀yin náà. Torí bàbá mi Gbàdàmọ́sí Arámidé, wọn ò fi nǹkan yìí pamọ́ fúnra wa. Ó sì kẹ́ ti bá iṣẹ́ yìí pàdé nínú ìwé tó wà nínú ilé, iṣẹ́ tó dáa ni, àṣírí ni o, kì í ṣoògùn. Níta fẹ́ lò náà nù. Eré ipá táwa ń ṣe yìí, bá ti ṣeré ipá ètò ti rẹ̀ wá, á wá wá pépà, tákàndá funfun láwa ń pè ní bébà lédè tiwantiwa. Àwọn Haúsá ń pè tákàndá, àwọn òyìnbó ń pè ní pépà, àwa ń pè ní bébà. Bébà funfun á wá tẹ́lẹ̀, á wá gbọn yẹ̀pẹ̀ ẹsẹ̀ ọ̀tún wa, á gbọn sórí pépà. Yẹ̀pẹ̀ ẹsẹ̀ òsì wa, á gbọn sórí pépà. Ṣá ti gbọn sí i. Àwọn yẹ̀pẹ̀ yìí, ìwọ̀nba yẹ̀pẹ̀ tá a bá rí, á wá wọ́ òwú akẹsẹ. Òwú yẹn, á fẹ́ òwú yẹn. Yẹ̀pẹ̀ tá a rí látara ẹsẹ̀ wa yìí, á wá kó sínú òwú akẹsẹ àti ẹyọ àtàrè kan. Ẹ jẹ́ ká dìídì kó bẹ́rẹ́ ní òwú dúdú àti funfun. Ẹnì kejì náà, bí a ṣe ṣe náà nìyẹn. Bàbá, kò jù báyẹn lọ, kò ní gbólóhùn kankan o. Níbi tá a bá ń lọ, ẹ jẹ́ kí iṣẹ́ ìmọ̀ wà lápò wa. Àṣírí ni o, kì í ṣoògùn. Àṣírí ni, kì í ṣoògùn. Ẹ jẹ́ kí iṣẹ́ ìmọ̀ wà ní ara wa, mọ̀ wà ní àpò wa níbi tá a bá ń lọ. Pẹ̀lú ògo Ọlọ́run àtàtìlẹ́yìn àwọn tó láyé, tá a fi lọ, tá a fi bọ̀, nǹkan kan ò ní ṣe wá. Ẹ̀yin olólùfẹ́ mi, nǹkan ò ní ṣẹ̀mí yín, kò ní ṣẹ̀mí mi náà. Mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ̀lé mi. Ẹ tẹ̀ wò pé kí lọmọdé yìí fẹ́ sọ. Ẹ wò pé ọmọ ọdún mélòó ni mí tẹ́ wá ń tẹ̀lé mi. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ̀ ń tẹ̀lé mi, gbogbo ẹ̀yin followers mi pátápátá, ẹ̀yin subscriber mi, gbogbo yín pátápátá. Mo dúpẹ́ lọ́wọ́ yín tẹ́ ẹ̀ ránṣẹ́ yìí lọ́wọ́. Ọlọ́run á ránṣẹ́ yín náà lọ́wọ́ o. Ẹnu ọpẹ́ wa ò ní kan. Ẹ lè fẹ́ pè mí, ẹ lè pè mí sórí nọ́mbà yìí 080 39336675 tàbí 080 8753 35 84. Bí ó ṣe jẹ́ nìyẹn. Ọlọ́run ní dà wá láàmú. Tó bá dìgbà míì, màá tún mílíọ̀nù tó tún yàtọ̀ sí eléyìí wá. Orúkọ mi ni Dr. Aviz Abolade. Ire o, ó dìgbà kan náà.